Ọlọ́run fún rẹ̀ ó yà wà ń bè kan olúgo gbogbo wa ọlọ́run ṣe tún á ṣe. Shurbul khamr àfa àti bá mutí ó ń mọ̀ gógóró mu fònà gà òfin lo nǹkan òfin lo ṣẹ́ ó lè ṣe wá àsìkò nítumọ̀ kó ń bẹ aklu riba àfa àti bá ń jẹ rìbá àfa àtòhun náà ń gba kọ́múlé láńtà àfa àtòhun náà ń bá wọn sáìn níbi tí wọ́n ti ń gba rìbá ó sì lọ dúró fún yàn níbi tí wọ́n ti pèrè láàfà àfa àti ń ta bàbá Ìjẹ̀bú ha gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn pátá àfa àti bá ń ṣe bẹ́ẹ̀ má pé lóde wáàsí yóò dàlúrú ẹ ṣàpèrú àfa nǹkan máa ṣe wáàsí kí ni kọ́ máa wí. àfa aklu lahmil khinzir tó ń jẹnu ẹlẹ́dẹ̀ tó láṣẹ jẹ ni wọ́n àfa nínú àwẹ̀ yìí gbogbo orú àwọn àfa tó bá rí bẹ́ẹ̀ lọ tún bá kú òun bẹ́ẹ̀ kó lè ṣe wáàsí kó lè lápá lára àwọn èèyàn ká kú òun bẹ́ẹ̀ ó sì á máa fẹ́ lẹ́dẹ̀ sí àṣejẹ àfọ ọ̀rẹ́ mi kan lọ́ọ́ bá ń ṣe dáadáa fún Ọlọ́run ti tún ṣe nísìnyí gan o ó sọ mi jẹ́ kan ní ìmáàmù ẹni bá ń wá ọmọ tó ń wá ọmọ tí ọ̀rọ̀ ọmọ bí àṣejẹ kan bẹ àtàgbò kan tá a bá ti fi eegun ẹlẹ́dẹ̀ tẹ́lẹ̀ yóò bímọ jẹ ẹlẹ́dẹ̀ lọ ṣe ẹlẹ́dẹ̀ ni ọmọ bí ẹni a bá fi ẹlẹ́dẹ̀ wá ọmọ fún gbogbo ọmọ tó bá bí ò lè jẹ́ èèyàn bí ẹlẹ́dẹ̀ náà wọ́n rí ṣùgbọ́n àfa ọ̀rẹ́ mi ní ìṣòwò Ọlọ́run ti tún ṣe kódà súnà rẹ̀ ju tèmi lọ ní ìsìn ṣòkòtò rẹ̀ fẹ́ẹ̀ dórókú níbi ó súnà ní mo ti rí ó tó bí ọdún 15 mo wá lo Èkó recently mo kàn pàdé ẹni àbílẹ́gbẹ́sẹ̀ olóhùn náà ni ìwọ ni olóhùn náà ni àṣejẹ́ ìjẹ́ lówó lásìjẹ́ bó ẹbọ ni mo lẹ́bọ ni lẹ́nu tiẹ̀ Ọlọ́run ṣe ìṣàánú Ọlọ́run tó tún àfa ń ṣe kó bá wa tún gbogbo àwọn àfa tó kù náà ṣe èmi náà ọ̀dà Ọlọ́run tèmi náà ṣe o gbogbo orú àwọn àṣẹ síbẹ̀ gbogbo àfa tó bá wà ń bẹ̀ ẹja kó ń bẹ̀ náà lẹ́yìn yẹn àwọn àfa ẹjẹ́ á gbọ́ àyà yìí káfí káàdì ẹ̀ iṣẹ́ tọ́lọ́run rán nàbí wálé ayé ló rán wa náà nínú tọ́lọ́run fi kí àwọn àfa nìyẹn àwa nìkan la lè boast pé ṣé àná mọ̀ọ́mọ̀ là ń ṣe àwa la lè boast pé ṣé àwọn ẹni Ọlọ́run là ń ṣe gbogbo àwọn tó kù á bá wọn wẹ́rìí ni pé iṣẹ́ tẹ̀ ń ṣe ìbátan Ọlọ́run mu àwa la bá wẹ́rìí nínú Kùránì iṣẹ́ tẹ̀ ń ṣe ìbátan Nábì mu àwa la bá wẹ́rìí nínú hadith ṣùgbọ́n àwa lẹ́nìkan kò lè bá àwa wẹ́rìí oṣù ọ̀gàn iṣẹ́ tànàbì làwa gbé lọ́wọ́ oṣù ọ̀ ẹ wá gbọ́ṣẹ́ tànàbì ń ṣe huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati iṣẹ́ ànábì nìyẹn ànábì a máa ké Kùránì fáwọn èèyàn a ṣàlàyé ẹ̀ fún wọn iṣẹ́ ànábì nìyẹn wa yuzakihim gbogbo àwọn àwà pálapàla tí ń bẹ lára àwọn èèyàn ànábì agbọ̀nù lára wọn wa yu'allimuhumul kitaba wal hikma ànábì a máa fi Al-Kùránì kọ́ àwọn èèyàn a ṣàlàyé ẹ̀ fún wọn a kọ́ wọn ní súnà a kọ́ wọn ní ọgbọ́n tí wọ́n fi lògbèsè ayé wọn tí wọ́n fi ní kàdánwò níwájú Ọlọ́run tó bá dàlí kíámà Ọlọ́run iṣẹ́ àwọn ànábì Ọlọ́run nìyẹn àwọn àfa tó bá jẹ́ yẹn la gbé dání kákìrá wa kú oríire ìwọ tó o bá sí ń bẹ̀ tí rẹ bọ́ bẹ̀ nú àwọn àfa ká lè jọ sóríire láyé àti lálẹ́ kíámà aqulu qawli astaghfirullahi li wa lakum.